أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدبفن الله سبحانه وتعالى، أترى إكاتي جفن وجشن الله ومحمد صلى الله عليه وآله وسلم. Ike Allah bai da kuma ba, uraili jata Allah subhanahu wa ta'ala, iti o ni tanti o si ni pare kuma ba nabuwa Muhammad sallallahu alaihi wasallam, kuma dolórí ẹnìkan kuma bá wọn ra lé àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, tó bá ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo gẹ́gẹ́ bí Allah bai da ṣe pàṣẹ. Ìkẹ́ àtọ́lá Allah bá dẹ́dà kó má bá gbogbo wọn lápapọ̀. Kí Allah bá dẹ́dà má ṣàjẹ́ kí àwa náà ká nípìn nínú ìkẹ́ ọ̀hún. Àìpẹ́ yìí bí ká tó kí Maghrib ni wọ́n fi ọ̀rọ̀ Sheikh Dhikrullah Shafi'i kan wọ́n fi ránṣẹ́ sí mi nínú kílípù tí wọ́n ti sọ̀rọ̀ yìí. So, níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa reflections on the death of Amir Qamaruddin Ajala. So, ní ìtúyà sí pé ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ náà, so mo rí pé ọ̀rọ̀ náà bùkátà sí èsì. So, ó bùkátà sí kéèyàn ṣe kíni, kéèyàn fèsì lé lórí. Oye. So nítorí àbòsí tí Àfáà Dhikrullah Shafi'i ṣe nínú ọ̀rọ̀ náà. So inshallah al-azim mo máa play ọ̀rọ̀ náà kí gbogbo wa ká ṣe kíni, kí a gbọ́. So gẹ́gẹ́ bí ìṣe wa, kí Allah bá dẹ́dà kó jọ kó dákun kó má ṣàṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Oye, mo ń bọ̀. So, àtàwọn ẹ̀rí bàbá ló táwọn kan sí rí àtàwọn ẹ̀rí bàbá ló kí rẹ̀ ẹgbẹ́ bí àríwá. Lọ́dọ̀ àwọn kan sì rí àtàwọn àti bàbá tó kírun yẹn òun bí dí àríwá. Àwọn kan sì rí àtàwọn ẹ̀rí bàbá ló kí rẹ̀ ẹgbẹ́ bí àríwá. Lọ́dọ̀ àwọn kan sì rí àtàwọn àti bàbá tó kírun yẹn òun bí dí àríwá. Àwọn akẹ́kọ̀ọ́ lè rí
ẹsẹ̀ wa nù tàbí ló ń bídíà. Wọ́n là ń ṣẹgbẹ́. Wọ́n ní ẹlẹ́gbẹ́ ni wá. Ẹsẹ̀ wa nù tàbí ló ń bídíà. Ẹ̀wù mi. Ó yẹ mú mi wá. Bídíà ni wá. Àwọn abúlé lè dé. Kí lẹ̀ ń ṣe inú ẹ̀sìn táwa yóò ṣe? Kí lẹ̀ ń ṣe inú ẹ̀sìn táwa yóò ṣe? Wọ́n ní a máa ṣe protest. Ẹsẹ̀ wa nù tàbí ló ń bídíà. Wọ́n là ń ṣẹgbẹ́. Wọ́n ní ẹlẹ́gbẹ́ ni wá. Ẹsẹ̀ wa nù tàbí ló ń bídíà. Ẹ̀wù mi. Ó yẹ mú mi wá. Sẹ́yìn òṣègbè Salafi 1990. Ló jẹ́ lọ́dọ̀. Ayakumullah. Àní Salafiya ẹgbẹ́ ni. Salafiya lápapọ̀ ẹgbẹ́ ni. Ọlọ́run ti ṣe èmi kọ́mọ́jẹ wá wí. Àwọn ṣẹ́gun wa kọ́ ni wọ́n wí. Wọ́n ti gbé ọ̀rọ̀ bàbá wa àlùbá ní wá. Wọ́n ti wá gbọ́dọ̀ bàbá wa àlùbá ní wá báyìí nísìn. Asalafiyu. Alikhwaniyu. Atabligiyu. Gbogbo ẹgbẹ́ yìí. Ẹ̀ẹ́dẹ́dásọ́. Àbíkẹ́ parapọ̀. Bíjọba ti kàn nílẹ̀ gbẹ́nu. Ṣé ti kí wẹ́n lọ́wọ́ wí? Ṣé bàbá ṣáàfin ló tún sọ yẹn? Bàbá òṣèlú náà wí rẹ̀. Bàbá òṣèlú. Tayyib, arúgbó fún Allah Bareda. A máa bẹ Allah subhanahu wa ta'ala. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ipe kó jọ kó dákun nínú àánú rẹ̀. So kó má jẹ́ kí ìtí ń jẹ́ ìmọ̀ ní ti tòdodo. So ìmọ̀ ní ti pàápàá rẹ̀, ìmọ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀. Oye, a máa bẹ Allah Bareda kó má jẹ́ kó sọnù fún wa nígbà ìwé wa àti nígbà arúgbó wa. Oye, àwọn máa tọrẹ lọ́wọ́ Allah Bareda, a sì máa tọrẹ fún àwọn èèyàn bẹ́ẹ̀. So nítorí ìmọ̀ ń ba nínú jẹ́ tẹ́yàn bá ra àwọn ènìyàn tó wá sí pé àgbàlagbà ní wọ́n, tó wá já sí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu, ọ̀rọ̀ àìmọ̀ kan àtọ̀rọ̀ tí ò bá mà lọ rárá àti rárá, òun ni wọ́n ń sọ jáde lẹ́nu. So oye, yàtọ̀ sí wípé lórí ọ̀rọ̀ yìí pé àwọn ọmọ aláìmọ̀ kan àtàwọn ọmọ ẹlẹ́gbẹ́ àtàwọn àfá wọ́n ń gbé káàkiri pé ipé àwọn àfá kan náà àwọn àfá Salafiya wọ́n lẹ́gbẹ́ ní Salafiya. So yàtọ̀ sí wípé a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ìrújú yìí tá dẹ̀ ti ṣe kíni tá ti kó dà sí wọn lọ́wọ́ padà wípé àìmọ̀ tíraka ní dààmú wọn àti wípé àìmọ̀ ìntí ń jẹ́ dáwà Salafiya gangan tí àwọn àfá náà ṣe kíni tí wọ́n pèpè sí gangan fún alára wọn. So problem wọn nìyẹn. So yàtọ̀ sí eléyìn mo wá fẹ́ sọ nǹkan míì yàtọ̀ sí àwọn èsì tá ti fọ̀ lórí àwọn aláìmọ̀ kan tí wọ́n ṣe kíni tí wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn jáde. So mo wá fẹ́ sọ pé lápèjúwe ká ní àpèjúwe ni o, ká ní abára àfá kan nínú àfá Salafiya tó wá sọ pé ẹgbẹ́ ni Salafiya. Ká ní ni o, abárí àfá kan nínú Salafiya tó wá ní ẹgbẹ́ ni like ẹgbẹ́ àdádálẹ̀, ẹgbẹ́ bídíà. Oye, so torí gbogbo a máa yí pé tó bá ń sọ̀rọ̀ nípa ahlùsúnnà wal jama'a, tó bá ń sọ̀rọ̀ nípa as-Salafiya, ìlànà àwọn ahlùsúnnà wal jama'a, àwa náà máa yí pé tá bá padà sínú ìdánilẹ́kọ̀ọ́ àwọn kíni àwọn olùmọ̀ súnnà. Oye, so tá bá padà sínú ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùmọ̀ súnnà, oye, wọ́n máa ń jẹ́ kó yé wa yí pé nínú gbogbo fíràkù pátápátá, so ahlùsúnnà wal jama'a as-Salafiya hiya alfirqatu najiya at-ta'ifatu al-mansura. So àwọn náà ni alfirqatu najiya, so ẹgbẹ́ tí ó là, bẹ́ẹ̀dẹ̀ ni àwọn ní ìjọ tó já sí wípé wọ́n rí àrànṣe. So tí nǹkan kan ò ní yẹ ẹ̀sìn náà tí tálkìámọ̀ fi ṣe kíni tí tálkìámọ̀ fi dé. So tá bá padà sínú sharhul aqidatil wasatiyya nítòsí bí báyìí, so a bá rú nǹkan yìí bẹ̀. So bẹ́ẹ̀ wá ní nínú tírà àwọn kíni àwọn àfá tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú àkídà, tí wọ́n débi tó ní ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ tú àwọn ẹgbẹ́, wọ́n fẹ́ tú wọn lẹ̀. So àmọ́ in tá ń sọ ní ìsìn ni pé so ǹjẹ́ Salafiya ẹgbẹ́ àdádálẹ̀ ni? Oye, challenge ni fún àfá Zikrullah Shafi'i. Oye, kún wọ́n mú àfá Salafiya kan tó sọ wípé Salafiya o ẹgbẹ́ àdádálẹ̀ ni, ẹgbẹ́ bídíà ni.
gẹ́gẹ́ bá ti kó àwọn àfáà fún yín hatta al-imam al-albani tẹ́ ń sọ̀rọ̀ wọn hatta al-imam ibn uthaymin tẹ́ ń sọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bá ṣe kọ́rọ̀ wọn kalẹ̀ fún yín tí wọ́n máa sọ fún yín pé ẹgbẹ́ àdádálẹ̀ ní kíni òun ni jama'atu tabligh àti jama'atu al-ikhwan al-muslimin ama wallahi wọn tó bẹ̀ kan sọ pé as-salafiyya ẹgbẹ́ àdádálẹ̀ ni in tí wọ́n dẹ̀ ń sọ tí Sheikh Salih Uthaymin sọ nínú tírà wọn Sharhul Arba'in Nawawiyya àti tọwọ́bọ̀ àti yànnàná àti ṣàlàyé wọ́n mí ní pé salafiyya bí ma'anaha so firqatun mubtada'a so wọ́n mí ní pé salafiyya pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ẹgbẹ́ bídíà tí wọ́n dálẹ̀ ni so kìí ṣe ohun tí Sheikh Salih Uthaymin sọ nínú tírà kìí ṣe tó mí nìyẹn so oye nítorí síyákò ohun tí wọ́n ń sọ ó ṣe kí ni ó ṣó ó dẹ̀ jẹ́ kó clear pé ó ní tí wọ́n ṣe kí ni tí wọ́n fẹ́ fàyọ oye báyìí nítorí àwọn wọ̀nyí àwọn ẹni tí wọ́n fi gbogbo àsìkò wọn pèpè sí kí ni pèpè sí ojú ọ̀nà àwọn sálàfù ni tó dẹ̀ já sí pé ojú ọ̀nà àwọn sálàfù ọ̀hún gan tá bá padà sínú rẹ̀ gan ní ojú ọ̀nà sálàfù táwọn Sheikh Salih Uthaymin tí wọ́n pèpè sí oye tá bá padà síbẹ̀ oye ẹ̀yin gan náà ẹ jáde kó ń bẹ̀ so ẹ jáde kó ń bẹ̀ oye ṣé ẹ máa sọ̀rọ̀ sáwọn ìjọba ni ṣé ẹ máa sọ̀rọ̀ sáwọn olórí ni so yàtọ̀ sí protest ìmọ̀ protest gan against olórí gan nínú ìbá olórí jà ni so another form of kíyàn bá olórí jà ni kíyàn bá jọba jà ni ìmọ̀ protest so tọ́ àwọn Sheikh Salih Uthaymin yìí wá rè tẹ́ fẹ́ máa lo ọ̀rọ̀ wọn tẹ́ fẹ́ máa yí sí wípé ẹgbẹ́ ni sàlàfíyà tí ó sì síbẹ̀ nú ọ̀rọ̀ wọn oye àwọn wà lórí pé ojú ọ̀nà àwọn sálàfí tí ń jẹ́ nínú ìlànà àwọn sálàfù nínú ìlànà sàlàfíyà òun náà ní ká ṣe kíni ká máa ní sùúrù fáwọn olórí bẹ́ẹ̀ dẹ̀ ni ká má máa ṣe kíni ká má máa dẹ àwọn aráàlú sí wọn ká má máa kó ìbínú wọn sọ́kàn àwọn aráàlú so mélòó nu yín ló tẹ̀lé so àwọn Sheikh Salih Uthaymin ọ̀hún gan náà àwọn láwọn ọ̀rọ̀ tó yá sí pé á dà kalẹ̀ ní ìsìn tẹ́sọ̀ pé kí wọ́n kó dání padà náà ní tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn gan tẹ́sọ̀ pé kí wọ́n kó dání padà ara rẹ̀ náà ni ọ̀rọ̀ olórí kò ṣe olórí wà oye so ní ìsìn kẹwàá máa sọ pé Albani ló sọ bẹ́ẹ̀ irọ́ ni al-Imam al-Albani ò sọ pé ẹgbẹ́ àdádálẹ̀ ní sàlàfíà ẹmú bí tí wọ́n ti sọ pé ẹgbẹ́ àdádálẹ̀ ní sàlàfíà bí jama'a ikhwan bí jama'atu tabligh bí àwọn firaqu sufiya àti sufi gangan fún ara rẹ̀ bí firaqu shi'a àti shi'a gangan fún ara rẹ̀ bí mu'tazila àtàwọn tó ń kó sí wọn lágbẹ́ bí asha'ira bí maturidiyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kíni nínú àwọn ẹgbẹ́ tó yá sí pé ẹgbẹ́ bídà ni wọ́n so kò síbi tẹ́ ti lè rí tọ́ if tẹ́ bá wá rí àwọ́wà sọ fún yín pé kí al-Imamul Albani àbí ẹlòmí yàtọ̀ sí al-Imamul Albani tí wọ́n lo sẹ́ńtúrì tàwà yìí kí wọ́n tó ṣẹ̀mí sàlàfíyà ti wà táwọn àfáà ti ń pèpè sí ṣe àsìkò wọn ni ó wá ṣẹ̀ṣẹ̀ di ẹgbẹ́ àwọn olùmọ̀ tí wọ́n pèpè sí di sàlàfíyà tí wọ́n sì ṣe ìgbìyànjú lórí rẹ̀ láti ṣe kíni láti rí pé wọ́n dìfẹ́ǹdì ẹ̀ ní dìfẹ́ǹsì tó lágbára àwọn ò ṣe rí síwájú wọn pé ẹgbẹ́ àdádálẹ̀ ní sàlàfíà if àtọ̀ tẹ́ bá ti rí nọ́rọ̀ Albani pé ẹgbẹ́ àdádálẹ̀ ní sàlàfíà bí ò tiẹ̀ sí mbẹ̀ so anídà àti ṣe kíni àti kọ́ bá ṣe máa mú ọ̀rọ̀ mọ̀ so àsìkò yìí ti kó lásìkò yìí pé bóyá ẹnìkan ó wá sọ̀rọ̀ kan oye so àsìkò yìí ti kó lásìkò tó já sí wípé ẹnìkan ó wá sọ̀rọ̀ kan a wà máa wò wípé bóyá gbàdàgbà wallahi ẹni tó bá fi lè sọ̀rọ̀ tó bá fi lè tabá ẹ̀sìn wa so kò sí tó kàn wá so a níbo a ní ṣépè fún wọn oye a máa da ọ̀rọ̀ rẹ padà sí ọlọ́wọ́ ní èyí tó bá ṣe kíni tó bá fi ti bó ṣe gbé kalẹ̀ fún wa in tó kàn wá ń bẹ́ nìyẹn oye báyìí so fún délé afázikrullah Shafi'i so oye as-salafiyya laysat firqatan mubtada'a as-salafiyya iṣẹ́ ẹgbẹ́ àdádálẹ̀ ẹgbẹ́ bid'a ka jama'atil ikhwanil muslimin ka jama'atit tabligh ka sufiyya wa firqiha wa ka shi'a wa firqiha wa ka mu'tazila wa ka asha'ira wa ka maturidiyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹgbẹ́ salafiyya iṣẹ́ bẹ́ẹ̀ oye so ẹfẹ́ a máa make justification níbi tí ò sí justification kankan oye then ẹlẹ́ẹ̀kejì níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹni ẹ̀yin ní ìsìn àti bàbá tí ó lead irun so àti bàbá tí wọ́n lead irun níbi ikú
Amir Qamardeen Ajala kálọ́bẹ̀ẹ́dà kó kẹwọn rahimahullah. So ẹ̀ ń sọ pé ẹ̀yin àti wọn ní ìsìn lọ́dọ̀ àwọn kan oníbídíà ní ẹ má wulẹ̀ pẹ́ sọ oye kìí tẹ́ ṣe ẹni tó sọ̀rọ̀ tí ẹ fi make irú kọ́mẹ́ǹtì yìí kìí tẹ́ ṣe pé bóyá oníbídíà ló tẹ̀ pé yín kìí tẹ́ ṣe pé bóyá oníbídíà ní rí fàyín sí lọ́dọ̀ orú èèyàn báyẹn kèfèrí ní lọ́dọ̀ rẹ̀ ṣebí lọ́dọ̀ bàbá Jàbàtà ni so bàbá Jàbàtà ló make kọ́mẹ́ǹtì lórí yín náà ẹ má wulẹ̀ bẹ̀rù ṣé ń bẹ̀rù bàbá Jàbàtà àti dákọ̀ Àfà Jàbàtà ni kò nídìí ẹ dákọ̀ Àfà Jàbàtà so ẹ má sọ ní sọ pé bóyá àwọn Ahlu Sunnah tí ẹ̀yin ń táàgì pé Salafi 1990 ni wọ́n torí pé ẹ̀ ṣetán àti mọ́dòdó dání oye ẹ má sọ ní sọ pé àwọn èèyàn wà máa rí wọn bẹ́ẹ̀ ní pé àwọn ni wọ́n so ẹ lè jẹ́ bákan lọ́dọ̀ wọn àmọ́ ẹni tó sọ̀rọ̀ tó já sí wípé wọn àwọn èèyàn gbé káàkiri lórí yín àti ẹni tí ẹ fún láyè pé kó kírun oye Àfà Jàbàtà nílọrin ni so lọ́dọ̀ wọn sì rí ẹ tẹ́ wulẹ̀ ṣe mùsùlùmí rárá àti rárá eléyìí ni kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí so ẹ nídà àti wá rephrase ọ̀rọ̀ yẹn padà ìpìtọ̀ bẹ́ẹ̀ ṣe wáyé ní ìṣun ẹ̀yin àti bàbá tẹ́ ní kán kírun lọ́dọ̀ Àfà Jàbàtà Ìlọrin o oye ipẹ́ ẹ̀kú wulẹ̀ ṣe mùsùlùmí ẹ má wulẹ̀ sọ pé kinní kan káwọn yẹn má bàa rí bẹ́ẹ̀ ní pé àwọn Ahlu Sunnah gangan ni ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń tafà sí ẹ̀ má ṣàbòsí oye ẹ̀ má ṣe kí ni ẹ̀ má ṣàbòsí so ẹ̀ má ṣe kí ni ẹ̀ má ṣàbòsí kò dáa ẹ̀ nídìí ẹ̀ tọ̀ ìyẹn bẹ́ẹ̀. Irọ́ ni Salafiyya iṣẹ́ ẹgbẹ́ àdádálẹ̀ so àní ẹgbẹ́ kọ́ ni Salafiyya ẹgbẹ́ àdádálẹ̀ kọ́ ni Salafiyya ẹgbẹ́ bídíà kọ́ ni Salafiyya bí Ikhwan bí Tabligh bí Asha'ira bí Mu'tazila bí Sufi ẹgbẹ́ àdádálẹ̀ kọ́ ní Salafiyya ẹgbẹ́ àdádálẹ̀ kọ́ lójú ọ̀nà Ahlu Sunnati wal Jama'a ẹgbẹ́ àdádálẹ̀ kọ́ abẹ́rí nǹkan ẹnìkan sọ lábẹ́rẹ̀ pé ẹ̀kan tàn àwọn èèyàn jẹ ni ló sì jókòó ti àwọn ẹni tí wọ́n ń tàn jẹ gẹ́gẹ́ ìgbà tó nájú tó kéwú gbàtọ́ sí pé ẹlòmí inú yín kàn jòkó ni kò nájú tó yín tí ń jẹ́ kéwú ṣe ní ìsìn àfáàsìkò lẹ́ṣàbí yóò sọ̀rọ̀ kan ní ìsìn wọ́n wà sọ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ kan èmi ò wá ní mọ bí ìṣèlọ wádìí ń pa rẹ̀ oye so ẹnìkan kàn wá sọ̀rọ̀ kan ní ìsìn àwọn kan wá gbé kárí láyé so ìdíṣẹ́ kí là ń ṣe tàbá ní wádìí ń pa rẹ̀ a gbọ́dọ̀ wádìí ń pa rẹ̀ náà so ó jókòó síbi ẹ̀tàn jẹ́ gẹ́gẹ́ wọn wá ń sọ pé wọ́n ń tan ẹ̀jẹ̀ ìwọ́ tó tiẹ̀ ti wà nínú oko ẹ̀tàn jẹ́ kálọ̀bẹ̀ ẹ̀dà kó ṣàánú rẹ̀ kó là ọ́. ẹ máa wo àmì kan bí o. ẹnìkan ní ìdájọ́ lórí ọmọ lórí wọn ní ọmọ lórí nípò bàbá jẹ Egypt bàbá jẹ Egypt olórí òṣìṣẹ́ olórí bàbá Sudan bàbá jẹ Jordan bàbá jẹ Algeria Saudi gan mamlaka Saudiya alábẹ̀rẹ̀ Nàìjíríà àwọn tó ń sọ àwọn olùkọ́ táwọn ilẹ̀ Yorùbá àwọn tó ń sọ múlẹ̀ Yorùbá àtàwọn kan márùn-ún yìí àwọn kan ká márùn-ún ní yóò ìdí ẹ̀ máa jọra yìí jẹ́ níta fẹ́ ní. Irọ́ lẹ̀ ń pa I'm not sorry to say that wallahi so in sì tíjú àti sọ́ra àti ara ipé irọ́ lẹ̀ pa in sì múrọ́ náà jáde fún mi ẹni àwọn kan sọ ipé tawá ló lórí ipé òmò lórí olórí pọ̀ wọn lólórí ní olórí ń bẹ ní bọ́n ti ń pè olórí ń bẹ ní Libya olórí ń bẹ ní Egypt olórí ń bẹ ní Sudan olórí ń bẹ ní kinní kan olórí ń bẹ ní kinní kan olórí ń bẹ ní Lebanon olórí ń bẹ ní kinní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olórí ń bẹ ní Saudi olórí ń bẹ ní Nàìjíríà ká tó máa wá sọ lẹ Yorùbá ṣé bí Jama'a Tabligh ṣe lé lórí nìyẹn وهل هكذا كان لجماعة التبليغ زعيم ابتدع طريقهم ṣé bẹ́ẹ̀ ni olórí ṣe wà fún Tabligh ní olórí tó já sí pé ó dáadáa kalẹ̀
ojú ọ̀nà wọn yẹn lẹ̀ ṣé bí olórí ṣe wà fún tẹ̀blígì ni. So ok àwọn olórí tí wọ́n dá tẹ̀blígì lẹ̀ wọ́n bẹ ní ìlú káàkiri, wọ́n bẹ ní Bangladesh, Pakistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So wọ́n sara wọn jọ tí wọ́n fi dá tẹ̀blígì lẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́. Oye so káàkiri ni wọ́n wà bẹ́ẹ̀ láwọn olórí wọn wà bí tẹ́ẹ̀kan parọ́. So abẹ́ẹ̀rí nǹkan. So wọ́n lólórí ní Saudi, wọ́n lólórí kìíní kan, ànítalẹ́ni tó dá sàlàfíyà tẹ́ bá sọ pé ẹgbẹ́ ni sàlàfíyà bí tẹ̀blígì, Ikhwan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, nulzimuka bi an ta'tiyana biman ibtada'a hadhihi at-tariqa. So tẹ́ bá sọ fún wa pé ẹgbẹ́ àdádálẹ̀ ní sàlàfíyà bí Ikhwan, tẹ̀blígì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a ṣe ìlzámù fún pé ẹ fún wa lẹ́ni tó dá kalẹ̀ bí a ṣe ráwọn ẹni tí wọ́n ṣe kíni tí wọ́n dá tẹ̀blígì lẹ̀. Tẹ̀blígì ní ìsìn kò pamọ́ fẹ́ nìkankan àtà jáhìl tó yá sí pé kò kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn, ó mọ̀ pé Ilyas al-Kandalawi ló dá kalẹ̀. So ẹni tí ó mọ̀ ń pa ẹ̀sìn gan óyé yóò rọrùn fún láti mọ̀ pé tábà ń sọ tẹ̀blígì ṣebí Ilyas Kandalawi ló dá kalẹ̀, tábà ń sọ̀rọ̀ nípa Ikhwan ṣebí Hassan Banna, so tẹ́bà ń sọ̀rọ̀ nípa Tijaniya, Ahmadu Tijani, tẹ́bà ń sọ̀rọ̀ nípa Naqshbandiya, kìníkan Naqshbandi, tẹ́bà ń sọ̀rọ̀ nípa Shaziliya, kìníkan Shazili, tẹ́bà ń sọ̀rọ̀ nípa kìníkan, tẹ́bà ń sọ̀rọ̀ nípa Ahmadiyya, so Mirza Ghulam Ahmad al-Qadiani, so ọmọ India, tẹ́bà ń sọ̀rọ̀ nípa Asha'ira, Abul Hasan al-Ash'ari, tẹ́bà ń sọ̀rọ̀ nípa Maturidiyya, so tẹ́bà ń sọ̀rọ̀ nípa Maturidiyya, al-Maturidi, so wọ́n pọ̀ lọ́bẹ̀ tó ọ̀dà talẹ́ni tó dá sàlàfíyà lẹ̀ tó wọ́n máa fi ṣe nísbà àsàlàfíyà sọ́dọ̀ rẹ̀ ka hadhihi al-firaq al-mubtada'a, gẹ́gẹ́ bí àwọn ìjọ àdádálẹ̀ yìí. Ẹ kàn fi ọpọlọ àwọn ẹni tó yá sí pé wọ́n rí mà, àwọn ẹni tó yá sí pé wọ́n ti wà in bondage, they are in bondage of ignorance. Ẹ kàn fi làákà ìwọ̀n ṣeré. So àwọn wo ni wọ́n lọ́gà ní Sudan, wọ́n lọ́gà ní Saudi, wọ́n lọ́gà ní kinní kan, so wọ́n lé lórí ní kinní kan. Ṣé táwọn bá yín sọ nìyẹn? So kìí ṣe táwọn bá yín sọ nìyẹn. Àníṣe ta ni ó àsásà ojú ọ̀nà sàlàfíyà bí àwọn fírọ́kù àdádálẹ̀ burúkú yìí? Wallahi ẹ̀lérí tálkì àmọ́ òfìdé. So àwọn ibi tẹ́ wá sọ wípé sálàfíà ti ní olórí, àwọn ibi tẹ́ sọ wípé sálàfíà ti ní olórí àbí bẹ́ẹ̀ kọ́, èmi ó wá ka ọ̀rọ̀ Ibn Taymiyyah fún yín kẹ́ lè bá mọ̀ wípé irọ́ ni, torí Ibn Taymiyyah ó ṣẹ̀mí síwájú wọn náà. Ibn Taymiyyah ṣẹ̀mí síwájú wọn náà. Ní ìtẹ́yìn gan náà ò lè ṣe kí ni tẹ́ lè jiyàn rẹ̀. Ní ìtẹ́yìn gan náà ò lè ṣe kí ni tẹ́ lè jiyàn rẹ̀. Ibn Taymiyyah ní ìsìn ó ṣẹ̀mí ní ọdún 661 hijra sí 728 hijra. Ó gbáwájú àwọn Albani àti Allamatu Ibn Uthaymin àti gbogbo àwọn irọ́ tẹ̀ ń pàtẹ́ sọ pé wọ́n lólórí ní Sudan, wọ́n lólórí Morocco, wọ́n lólórí ní Libya, wọ́n lólórí ní Egypt, wọ́n lólórí ní Saudi. Olórí pọ̀ tí wọ́n dá sàlàfíyà lẹ̀. Ó mà ṣe o. Tọ́ Ibn Taymiyyah rahimahullah in sọ́nù Minhaju Sunnati Nabawiyya ó ní wa madhhabu ahli sunnati wal jama'a. Ẹ máa gbọ́ wà fásitì Shafi kẹ́lẹ́bà mọ̀ pé irọ́ ni èyí tẹ́ ń pa yìí. So irọ́ ni èyí tẹ́ ń pa yìí. So sàlàfíyà wọ́n ní olórí kan pàtó tó já sí wípé yatahakamuna ilayhi, tó já sí wípé ìṣe rẹ̀ ni wọ́n máa fi ṣe, in tó bá ṣe wọ́n gbọ́dọ̀ ṣe, ìlànà tó bá tọ̀ wọ́n gbọ́dọ̀ tọ̀. Bal wọ́n ń ṣe kí ni wọ́n tẹ̀lé ìlànà sálàfù, wọ́n tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàfù. Àwọn àfáà wá wà tí wọ́n ṣiṣẹ́ fún ìlànà sàlàfíyà yẹn tí wọ́n gbìyànjú lé lórí. Oye táwọn gan náà bá yapa rẹ̀ wọ́n dá lé wọn lọ́wọ́ padà pẹ̀lú tí ìlànà sálàfù kó sínú. Tọ́ ẹ máa gbọ́n tí Ibn Taymiyyah sọ, ó ní wa madhhabu ahli sunnati wal jama'a madhhabun qadim. Ojú ọ̀nà àwọn ahli sunnati wal jama'a, ojú ọ̀nà salafiyya nìyẹn, nítorí ahli sunnati wal jama'a hum salafiyya. Àwọn ahli sunna wal jama'a àwọn náà ní kíni salafiyya. As-salafiyya hiya madhhabu ahli sunnati wal jama'a. So salafiyya ojú ọ̀nà àwọn ahli sunna wal jama'a náà ni. Oye tọ́
wọ́n ní ojú ọ̀nà àwọn ahlus sunnati wal jama'a madhhabun qadim, ojú ọ̀nà tó ti pẹ́ ni ma'ruf tama qabla an yakhluqa Allahu Aba Hanifa, ṣíwájú kálọ́bà ẹ̀dà tó dá Abu Hanifa. So kálọ́bà ẹ̀dà tó dá Abu Hanifa, Abu Hanifa òun máa bá àwọn àsìkò so òun máa bá àwọn àsìkò tabi'i fa, so òun máa bá àsìkò àwọn tabi'i àgbà nú àwọn àfáàmà nífa, so ní Abu Hanifa. So kálọ́bà ẹ̀dà tó dá Ibn Taymiyyah sọ pé kálọ́bà ẹ̀dà tó dá Abu Hanifa, káàbù Hanifa tó ṣẹ̀mí lórílẹ̀ ayé yìí óyé, so ìlànà àwọn ahlus sunnah ti wà. Oye, kí Abu Hanifa tó ṣẹ̀mí lórílẹ̀ ayé yìí kó tó bọ́ sórílẹ̀ ayé yìí máa ṣẹ̀mí, ojú ọ̀nà àwọn ahlus sunnah ti wà. Wa Malikan, kálọ́bà ẹ̀dà tó dá al-Imam Malik rahimahullah, oye, ojú ọ̀nà àwọn ahlus sunnah ti wà. Wa Shafi'iyya, kálọ́bà ẹ̀dà tó dá al-Imam Shafi'iyyu, ojú ọ̀nà àwọn ahlus sunnah ti wà. Wa Ahmada, kálọ́bà ẹ̀dà tó dá al-Imam Ahmad, ojú ọ̀nà àwọn ahlus sunnah wal jama'a ti wà. Fa innahu madhhabu sahaba, dájú ojú ọ̀nà àwọn ahlus sunnah wal jama'a tí ń ṣe salafiyya náà, oye, ojú ọ̀nà náà ojú ọ̀nà àwọn sàhábí annabi ni, alladhina talaqawhu an nabiyyihim, àwọn tó já sí pé wọ́n gba ojú ọ̀nà náà ìlànà náà lọ́dọ̀ annabi wọn tí ṣe annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Wa man khalafa dhalik, ẹni tó bá fi lè yapa ojú ọ̀nà àwọn ahlus sunnah wal jama'a wọn kana mubtadi'an inda ahlus sunnah wal jama'a, yóò jẹ́ oníbídà lọ́dọ̀ àwọn ahlus sunnah wal jama'a. So kẹ́ máa sọ pé kìníkan so dábí pé ọ̀rọ̀ kan bẹ́ ń bí tó yẹ kí n tún kà fún yín. So kẹ́ máa wá sọ pé wọ́n lólórí tó pọ̀, wọ́n lólórí ní Sudan, wọ́n lólórí ní kìníkan, wọ́n ṣe kìníkan, irọ́ lásán ni tí ò ní qarar, kadhbun wa iftira, irọ́ àti àdáparọ́ ni tí ò ní qawamu kankan. Wallahi kódà kò bá mà lọ, ó yẹ kójú máa ti èèyàn pé èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn. So lẹ́ni tó bá wà ní ipò pé bá ìmọ̀ ló fẹ́ ṣe kíni ló fẹ́ ná, oye, so tọ́ Ibn Taymiyyah rahimahullah, oye, Ibn Taymiyyah wá mú Ibn Taymiyyah ó wá ṣe kíni, ó wá mú ọ̀rọ̀ al-Imam Ahmad ibn Hanbal rahimahullah ó mú wá ń bí báyìí. So ìdí tó fi mú ọ̀rọ̀ Imam Ahmad wá ń bí báyìí, oye, òun ni pé àwọn nǹkan wọ́n fẹ́ máa ń sọ pé bóyá al-Imam Ahmad ló ti ẹ̀dá Salafiyya lẹ̀, àwọn nǹkan máa ń fẹ́ sọ pé Imam Ahmad ló dá ojú ọ̀nà àwọn ahlus sunnah lẹ́ nítorí pé wọ́n ń pè Imam Ahmad ní Imam ahlus sunnati wal jama'a, oye, tọ́ báyìí sìn Ibn Taymiyyah wọ́n sọ pé wa Ahmad ibn Hanbal, ó ní al-Imam Ahmad ibn Hanbal wa in kana qad ishtuhira bi imamati sunnah, tó bá já sí wípé bó ti ẹ̀wulẹ̀ já sí wípé Imam Ahmad ó gbajúmọ̀, ó popular pẹ̀lú ìjẹ́ olórí fún sunnah lásìkò rẹ̀ nìyẹn, was-sabr fil mihna, ó dẹ̀ gbajúmọ̀ pẹ̀lú ìnísùúrù níbi àdánwò tó kàn nípa ipe ṣé ẹ̀dá ni Qur'an àbí ẹ̀dá kọ́ ni Qur'an, nípa ipe ṣé khalqu ni Qur'an àbí kalamullahi ni Qur'an, bó ti já sí pé ó ní sùúrù lórí àdánwò bẹ̀. Oye, ó wá sọ pé falaysa dhalika li annahu farada bi qawlin, Ibn Taymiyyah sọ pé ìyẹn ò jẹ́ nítorí pé bóyá ó ní ọ̀rọ̀ kan tó sọ tó dá yàtọ̀, aw ibtada'a qawlan, àbí ó ní ọ̀rọ̀ kan tó dá kalẹ̀ tí wọ́n fi wá ń sọ pé òkè o torí ọ̀rọ̀ tó dá kalẹ̀ yá àbí nǹkan kan tó ṣe tó dá kalẹ̀ tó wá yàtọ̀ tó rẹ̀ wọ́n wá máa fi pé ní Imamu ahli sunnah. Ibn Taymiyyah sọ pé kìí ṣe torí ẹ̀, ipé Imamu Ahmadu kò dá ní nǹkan kan tó dá kalẹ̀, kò dá ní ọ̀rọ̀ tuntun kan tó dá mú wá tí ó wà máa já sí pé torí rẹ̀ ni wọ́n wá ṣe fún ní pé Imamu ahli sunnah ni, that is bá òun ló dá ojú ọ̀nà yẹn kalẹ̀, ipé kìí ṣe pé báyá bẹ́ẹ̀ ló jẹ́, so kìí ṣe pé bá bó ṣe rí nìyẹn. بل لأن السنة التي كانت موجودة معروفة قبله علمها ودعا إليها، nítorí pé súnnà èyí tó já sí pé ó ti wà síwájú, ó ti bẹ́ẹ̀dẹ̀ ní táwọn èèyàn sí mà síwájú al-Imamu Ahmad, alimaha, Imamu Ahmad mọ̀ ń parẹ̀, wa da'a ilayha, ó dẹ̀ pèpè síbẹ̀, wa sabara ala
man imtahanahu liyufariqaha ó dẹ̀ ní sùúrù lórí ẹni tó ṣe kíni tó dán ohun Imamu Ahmadu wò nítorí kí ohun Imamu Ahmadu lè bá ṣe kíni kó lè bá fi súnnà náà lẹ̀ kó sì yapa rẹ̀. So oye wa kana al-a'immatu qablahu qad matu qibala al-mihna àwọn àgbà àfà síwájú rẹ̀ gan wọ́n ṣe kíni omi ikú níbi wájú kíni níbi wájú àwọn àdánwò tí wọ́n táwọn náà kojú nípa ipé wọ́n fẹ́ defend sunna. So Ibn Taymiyyah ń sọ ọ̀rọ̀ yìí láti nullify ọ̀rọ̀ ipé bóyá Imamu Ahmadu ni olórí aṣíwájú bí ẹni tó dá ojú ọ̀nà àwọn ahlu sunna lẹ́ Salafiyya. Ibn Taymiyyah ń sọ̀rọ̀ yìí láti nullify rẹ̀. So tẹ́yìn náà bá wá sọ fún wa lónìí pé àwọn olórí pọ̀, àwọn olórí ń bẹ ní Saudi, àwọn olórí ń bẹ ní Sudan, àwọn olórí ń bẹ ní Egypt, àwọn olórí ń bẹ ní Pakistan, àwọn olórí ń bẹ ní kìníkan Nigeria, ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ tẹ́ bá sọ fún wọn pé wọ́n ń bẹ fún Salafi, á sọ fún mi pé irọ́ ni kò wọ ìmọ̀ odó ní kẹ́yà pátì. So oye kẹ́yà ṣe kíni kẹ́yà pátì. So kálọ̀ bẹ̀rẹ̀ dà kó ṣàánú. So oye ẹ jẹ́ ká mọ gbọ́rọ̀ wọn lọ. Gbogbo ẹ̀dá ọjọ́ kan ọgbọ́n ni. Mo dá ń fẹ́ ní kí gbogbo ẹ̀dá gbogbo ọjọ́ kan. Láti yọrí ilẹ̀ bàtà wa ìdáná kò pọ́sibú. Ẹ gbọ́rọ̀. Kò pọ́sibú. Ẹ gbọ́rọ̀ àbí? Ẹ gbọ́. Wallahi irọ́ ni ipe ahlu sunna wal jama'a ò lè láṣeyọrí tí wọ́n bá tayín dànù. Wallahi ẹ kó dànù. Àṣeyọrí náà dàtẹ́yìn gan náà tí ní bí dáwà. Àṣeyọrí náà dàtẹ́yìn náà ní bí tẹ́ ń ṣe gan. Òṣèlú tẹ́ ń ṣe gan, ibo ni àṣeyọrí wà ń bẹ̀? Ẹ sọ fún wa. Ìfẹ́ sọ̀rọ̀ dé gbogbo bí tẹ́lẹ̀ àmọ́ ìwà túlẹ̀ báyìí. Òṣèlú tẹ́ tarabọ̀, àṣeyọrí rẹ̀ dà. Òṣèlú tẹ́ ń ṣe, àṣeyọrí rẹ̀ dà. Oye, àṣeyọrí rẹ̀ dà. Protest lọ́jọ́ sí peaceful protest, àṣeyọrí wo ló bí? Kò sí. So àṣeyọrí dà tẹ́ ṣe níbi tẹ́ gbé dání tó wá já sí wípé so tálù súnnà ò bá fi ti ń ṣe wọn ní ṣàṣeyọrí. Wallahi irọ́ ni, mo fi Allah bẹ́ẹ̀dà mo fi búra. Wallahi. So oye wallahi irọ́ ni. Oye so èèyàn mélòó ló ti ṣàṣeyọrí nú àwọn ẹni tẹ́ kó tira? Èèyàn mélòó ló ti ṣàṣeyọrí nínú àwọn ẹni tẹ́ ṣe kíni nínú àwọn ẹni tẹ́ kó tira tẹ́ jọ wà? Èèyàn mélòó ni àṣeyọrí ti bá tó fi wájá sí wípé táwọn alùsúnnà ò bá ṣe pẹ̀lú yín wọ́n lè ṣàṣeyọrí? Wallahi irọ́ ni, nítorí Salafiyya ẹ̀sìn Allah bá dẹ́dà ni. Oye so sunna ẹ̀sìn Allah bá dẹ́dà ni. Oye so tiwa ni ká gbìyànjú, Allah bá dẹ́dà mọ̀ bí ó ṣe mójútó nǹkan rẹ̀. Lágbo mélòó? So wallahi adúpẹ́ fún Allah bá dẹ́dà, ẹ kàn máa múnú ara yín dùn. Àwọn èèyàn gbọ́ Salafiyya yìí, wọ́n gbọ́ súnnà Nábì yìí lọ rẹ́rẹ́rẹ́ ńlẹ̀ Yorùbá. So oye àbí ṣe ìjàmbá Ikhwanu àti Tablighi tí wọ́n ń kò lábò pọ̀ tí wọ́n ń rọ́pọ̀ lórí ẹ̀gbin. So òun lẹ́rù pó fẹ́ jọjú tẹ́ fi sọ fún àwà ìpẹ́ kìníkàn. So mélòó ni àwọn ahlu sunna? Wallahi wọ́n pọ̀. So dẹ́ni ẹlẹ́ẹ̀kejì kìí ṣe gbogbo aksariyya gangan láti ẹ̀fẹ́ nínú ẹ̀sìn. So aksariyya kọ́ la fẹ́ nínú ẹ̀sìn náà. So quantity òun kọ́ láti ẹ̀kọ́kọ́ fẹ́ nínú ẹ̀sìn bí kìí ṣe pé quality la fẹ́. So quality la fẹ́ nínú ẹ̀sìn, níbi ẹ̀sìn quality la fẹ́. Allah bẹ̀rẹ̀ dàgan quality ló wà níbi ẹ̀sìn, káṣẹ́sìn tó wà quality, káṣẹ́sìn tó wà quality. So kìí ṣe quantity. Allah bẹ̀rẹ̀ dà ó bú quantity nínú Qur'an náà. So àìmọye àwọn tó kàn pọ̀ tó wá sí pé wọ́n kàn pọ̀ lásán ni kò sáfà níbi púpọ̀ wọn. Oye so Jama'a Ikhwan wọ́n kàn pọ̀ lásán ni kò sí wúlò kankan. Kò sí wúlò kankan bí Jama'a Ikhwan. Mo máa ń sọ pé ìwúlò wo ni Jama'a Ikhwan fà fún gbogbo bí tí wọ́n wà káàkiri ayé? Kò sí. Lẹ́yìn kí wọ́n dá fìtínà lẹ́m̀bẹ̀. Kò sí. Ó yé báyìí. So fún délé ọ̀rọ̀ yìí pé wọ́n à lè rọ́nà lọ àfikún fi ti ń ṣe, wallahi irọ́ ni, ọ̀rọ̀ tó yá sí pé ó yẹ kẹ́ kó jẹ padà ni. Torí so wọ́n ti rọ́nà lọ gan kẹ́ tó sọ̀rọ̀ yìí. Wallahi. Súnnà ti rọ́nà lọ, ahlu súnnà ti rọ́nà lọ, Salafiyya ti rọ́nà lọ kó tó di ìgbà tẹ́ sọ̀rọ̀ yìí báyìí. Ọjọ́ kan ọgbọ́n ni. Yorùbá àwọn kan márùn-ún yìí. Àwọn kan ka márùn-ún yìí o. Ìdí ẹ̀ máa tara yìí jẹ.
níta fẹ́ ní kí gbogbo ẹ̀dá ọjọ́ kan. Ọgbọ́n ni. Mo dá ń fẹ́ ní kí gbogbo ẹ̀dá gbogbo ọjọ́ kan. Láti yọrí ilẹ̀ bàtà wa ìdáná kò pọ́sibú. Irọ́ ni ipe wọn lè láṣeyọrí tí wọ́n bá ta yín dànù. Irọ́ ni ọ̀dà ṣé bẹ́yìn ṣe ta wọ́n dànù tẹ́ẹ̀fẹ́ ṣe tí ń bẹnu manhaju sálàfù gangan oye ṣe ẹlẹ́ láṣeyọrí ṣe ẹlẹ́ láṣeyọrí máa tẹ́ẹ̀ bá sọ fún wa pé ẹlẹ́ láṣeyọrí a wá sọ fún pé bó wá ní àwọn ẹni tó ń bẹ lórí ìlànà sálàfù bó ní wọ́n ṣe wá lè láṣeyọrí láláìsẹ́yìn mélòó ni ìjọra ẹni lójú lásán ìjọra ẹni lójú lásán wọ́n lè láṣeyọrí tí wọ́n bá fi tí ń ṣe bò wọ́n lè láṣeyọrí tí wọ́n bá fi tí ń ṣe bò wọ́n lè láṣeyọrí bò àìmọye àṣeyọrí tó pọ̀ rẹ́kẹrẹkẹ táwọn alùsùnnà ní níbi dáwà walhamdulillah wallahi Allah bẹ́ẹ̀dá ó kẹ́ àwọn alùsùnnà wal jamaa so kò sí tánlọ bẹ́ẹ̀dá fi ń ṣe ìkẹ́ fún àwọn èèyàn tí ó ṣe fáwọn alùsùnnà oye arziki Allah bẹ́ẹ̀dá bù àwọn alùsùnnà wọn bùkátà sí kún ẹ̀ṣẹ̀ wá sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ kún tó ṣe kí ni kún tó ṣe tó fẹ́ ṣe so ima kí ni ká tún máa wí lẹ́yìn ká sọ alhamdulillah lẹ́yìn ká sọ kí ni ká sọ alhamdulillah tó bá jẹ́ ti ìmọ̀ ẹ̀sìn tó bá jẹ́ ti ká wá ìmọ̀ tó bá jẹ́ ti ká ní ìnídàmúrè fún ìmọ̀ oye tó bá jẹ́ ti ká gbìyànjú lójú ọ̀nà ìmọ̀ tọ́ kò ṣe nídìí ká ẹ̀ṣẹ̀ mọ́ fẹnu sọ alhamdulillah náà la máa wí oye so kí tún ni so kí tún ni kí ló tún kù tá lùsùnnà nídìí tí wọ́n ní tó wáyá sí pé wọ́n wà gbà lọ́dọ̀ yín so kí tún ni kò sí àwọ̀ èsì mú rújú so Allah bẹ́ẹ̀dá ò ṣe àwálẹ́ni tí ó mọ̀ mú rújú káàkiri so kò sí táwà fẹ́ fi rújú ṣe oye so àtẹ̀wulẹ̀ nídìí nǹkankan kò sí tá lùsùnnà fẹ́ fi nǹkankan ṣe látọ̀dọ̀ yín oye báyìí so ẹgbọ́ ta ló mọ̀ yín náà afáàdìkìlá ìṣàfihàn ta ló mọ̀ yín ibo wọ́n ti mọ̀ yín ọ̀dà ẹ̀yin gan náà mọ̀ wá ẹ máa lù súnnà wal jamaa náà so ẹ̀yin gan náà mọ̀ wá so ẹ mọ̀ wá náà lẹ́ ṣe ń sọ̀rọ̀ wá ẹ mọ̀ ẹgbẹ́ alùsúnnà ń bẹ tí wọ́n wà lórí manhaju sálàfù bó ṣe ló ṣe ń ṣe kí ni ní ṣe ń ta yín là ní ṣe ń ka yín là so ọ̀dà ó bẹ̀rẹ̀ látorí ẹ mọ̀ wá so tọ́ àwọn ẹni tẹ́ kójọ síbẹ̀ yun wọ́n mọ̀ wá wọ́n mọ̀ alùsúnnà wal jamaa wọ́n mọ̀ salafiyya walhamdulillah so oye ká tó wá sọ ibi tó yá sí pé oòrùn ràn débẹ̀ òṣùpá sì ń yọ ń bẹ̀ àbà wọn wá ní ma alùsúnnà wal jamaa wọn ní ma salafiyya so dámi yìí wọ́n bá ma salafiyya káàkiri gbogbo ẹ̀ tó wọ́n bá ma alùsúnnà wal jamaa ẹ dákun kí ni wọ́n tún fẹ́ mọ̀ tó fẹ́ lóore fún wọn lẹ́sìn torí tí ń jẹ́ ìsìláàmù gangan náà nù ibi tẹ́ ti bá ìsìláàmù tó yanjú náà nù ẹgbọ́ ta ló mọ̀ yín ìjọ́ wo lẹ dé so àkọ́kọ́ náà kò tẹ̀ nídìí ká ẹsẹ̀ ká tẹ̀ máa ṣe challenge pé ṣàmọ̀yàn àbámọ̀yàn àwọn èèyàn mọ̀ wá àbí wọn mọ̀ wá kò tẹ̀ nídìí eléyìí kò nídìí so àmọ́ tó bá jẹ́ nípa ti mímọ̀ yàn yóò ipe kí wọ́n mọ̀ pé àwọn èèyàn ń bẹ lójú dáwà so àwọn èèyàn mọ̀ pé àwọn sàlàfíà wọn ń bẹ lójú rẹ̀ àwọn èèyàn sì mọ̀ pé sàlàfíà Allah bẹ́ẹ̀dá kẹ́ wọn kún kẹ́kẹ́ fún ìmọ̀ oye so tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ bọ̀ nísìn nípa ọ̀rọ̀ ìmádé àwọn wo ni wọ́n máa lé káàkiri láwọn oníbídíà láwọn onífẹ̀ẹ́nú àwọn alùsùnnà náà ni wọ́n fẹ́ máa tì sí ipé ẹ̀sì dá sí tọ́rọ̀ mọ̀ pàmì lẹ́yìn ni wọ́n máa ń jókòó ti ọ̀rọ̀ mà tí wọ́n sì ṣe sincerely àwọn sọ pé ta ló mọ̀ kí ni so tẹ́ bá mọ̀ wá àwa gan-an ó mọ̀ yín àdá yín mà kò sí sí ta fẹ́ dá yín mà fún oye ẹgbọ́ kẹ́ ẹ lè bá a pẹ́ òun ni kẹ́ ẹ so mọ́ wa
kẹ́ lè bá pẹ́ òun ni kẹ́ so mọ́ wa ọlọ́mọdé so mọ́ yín so kìtàbà àti súnnà ní kálọ̀bẹ̀ ìdàjẹ́ káwà máa so mọ́ ẹ̀yin lè jábọ̀ ẹ lè rí bọ̀ so oye gẹ́gẹ́ bí àwa náà ṣe lè gẹ́gẹ́ bí èyíkéyìí inú àwọn ẹ̀dá ṣe lè jábọ̀ gẹ́gẹ́ bí èyíkéyìí inú àwọn ẹ̀dá ṣe lè rí bọ̀ so àmọ́ kìtàbà àti súnnà ò ní jábọ̀ kò sì ní rí bọ̀ ló bá parí so ọ̀rọ̀ tẹ́ ń sọ nǹkan ọ̀rọ̀ kọ́rọ̀ ni ipe ká lè bá pẹ́ ká so mọ́ yín fún kí ni bóun ti ń ṣe jẹ́ bóun ti ń ṣe jẹ́ báyìí so bóun ti ń ṣe rí àfáàsìkìrìláì Ṣáfi'í so bóun ti ń ṣe jẹ́ tó wájá sí pé ìsomọ́ yín òun ni ó wà jẹ́sìn àbà so kìtàbà àti súnnà là máa ń so mọ́ Allah sọ òjíṣẹ́ sọ pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù òun la máa ń sọ mọ́ so òun la máa ń ṣe kí ni òun la máa ń so mọ́ so kìí ṣe ẹ̀yàn àníìdì àti so mẹ́yìn oye torí tẹ́ bá sọ ohun tí ò lọ kálíbà kó padà sí lọ́wọ́ pé ọ̀yà ẹgbàá o kò sí ní tá a fẹ́ fi ṣe ó yapa báyìí ó yapa báyìí so kọ́ ń so mọ́ yín bò ọ̀dà àwọn ẹni tó ń so mọ́ yín bẹ̀ yún so mélòó ló ti pẹ́ nínú wọn mélòó ló pẹ́ nínú wọn ẹ sọ fún wa ibo ni wọ́n pẹ́ lọ ibo ni wọ́n pẹ́ sí so fún di eléyìí ọ̀rọ̀kọ́rọ̀ ni ọ̀rọ̀ eléyìn ipé kí wọ́n lè bá pẹ́ àfikún so mọ́ yín àfikún so mọ́ yín kí wọ́n lè bá pẹ́ lórí kíni lórí ìmáṣẹgbẹ́ àbí lórí ìmáṣe sàlàfíyà gangan abẹ́gbọ́ ẹ̀yìn èèyàn abẹ́gbọ́ ẹ̀bọ́ àgbékalẹ̀ àfáàsìkìrìláì Ṣáfi'í ẹ̀dì oye kí wọ́n lè bá pẹ́ àfikún so mọ́ àwọn òwò káwọn alùsùnà wá so mọ́ wọn kí wọ́n lè bá pẹ́ níbi tílẹ̀ súdé lónìí yìí àbà níbi tílẹ̀ súdé lónìí yìí wallahi alùsùnà ti kọjá bẹ́ẹ̀ so sàlàfíyà ti kọjá bẹ́ẹ̀ ipò wọn wà ẹ̀ṣẹ̀ so mọ́ yín kí wọ́n lè bá pẹ́ mọ́ìntí so kò tẹ́ nídìí ká máa sọ fún yín náà mọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ táwọn àfà sàlàfíyà ń ṣe ńlẹ̀ Yorùbá náà ẹ̀yin náà ń fojú ara yín rí ẹ̀ ń fojú ara yín witness bí àwọn èèyàn ṣe máa ń pọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ wọn ẹ̀yin náà máa ń rí bí àwọn èèyàn ṣe máa ń pọ̀ níbi ẹ̀kọ́ wọn oye so wọ́n wá nídìí àti so máa ń kán lè bá pẹ́ àwàdà lásán so kán lè bá pẹ́ ní kán so máa wọn bàbá yìí ọ̀dà alábẹ́ẹ̀dà ò wá ní ká so máa yín o Ànábì sẹ́lẹ̀mù ò ní ká so máa yín o so Ànábì sẹ́lẹ̀mù kò ní ká so máa yín àwọn sàábì rẹ̀ wọ́n ní ká so máa yín o oye ìtànà sẹ́lẹ̀mù sọ fún apóhùn fi kalẹ̀ fún wa òun náà ní alkitabu wa sunna ohun tó dẹ̀ ṣe wọ̀síyà fún wa pé ká wà lórí òun náà ní pé kí ni ká wà lórí ìlànà àwọn sàábì òun so bóò ní ti ń ṣe wá jẹ́ so abẹ́fẹ́ transform di sálàfù ni àbí iṣẹ́ fẹ́ transform di ìkànnà àwọn sálàfù ni tẹ́wà fi di bàkíyà wọn tẹ́fi di bàkíyà tó sálàf tẹ́fi di pé ó kéré bàkíyà tó sálàfù tó transform rẹ̀ o táwọn yóò wà máa fi so máa yín láyé so àtẹ̀yìn àti gbogbo àwọn ẹni tó ń bá sọ pé mùsùlùmí ni wọ́n tó ń fẹ́ máa ṣe ìsìláàmù bó ṣe yẹ wọ́n gbọ́dọ̀ so mọ́ kìtàbù àti sunna bí fáhàmì sálàfil umma pẹ̀lú àgbọ́yé sálàfil umma ìlú bá parí so ibi tí orí wà nù orí ò sí ń bi ká so mọ́ yín kẹ́ máa gbọ́ báyìí so ọ̀nà la mùsùlùmí ọ̀nà la wa kò sí ń bi ká ṣe kéde kò sí ń bi ká so mọ́ yín so ìtẹ̀síwájú mùsùlùmí kò sí ń bi kí wọ́n so mọ́ yín oye dáadáa mùsùlùmí kò sí bí kán so máa yín oore mùsùlùmí kò sí bí kán so máa yín torí láláì sí ẹ̀yin mùsùlùmí ó tẹ̀síwájú tó bá parí so kí ló tún kù so kí ló tún ṣẹ́kù so láì sí mùsùlùmí ó tẹ̀síwájú náà so láì sí mùsùlùmí ó ṣe dáadáa kódà tí wọ́n ṣe dáadáa tí wọ́n wà òkè dáadáa so ewu làbúrọ̀ wá já sí wípé ìsọmọ yín ni àwọn alòsùn náà wọ́n fi ṣe gidi ni wọ́n fi pẹ́ àwọn ọ̀rọ̀ ìjọ ni lójú táwọn gidi ìmọ̀ ń sọ́ṣá tọ́yì. ṣé bàbá wa Dr. Asrau ní program iṣẹ́ ìmúra nílẹ̀ àbújá tọdún kò ti tọdún márùn-ún ni bàbá ló ń fún ọlọ́dún mẹ́wàá. bàbá náà fún ọlọ́dún mẹ́wàá jẹ́ náà lọ́wọ́. ó ní ẹ̀rí dùn wọn mọ́. ẹ̀rí dùn wọn mọ́. ẹgbẹ́ àbí wọ́n sọ pé Dr. Bilal Asrau ipe níbi conference àfáàmìlà ipe àfáà náà sọ pé
àwọn fún àwọn alùsùnà ní ọdún mẹ́wàá ipe ẹ̀ ní gúrò mọ́ wọn ipe mélòó ni wọ́n kú nísìn so ajá sọ wípé ṣé sí láyé yìí pẹ̀lú wa ni ṣé sí láyé yìí pẹ̀lú wa ni tẹ́fí ń béèrè pé mélòó ni wọ́n kú so ní bíbá yín wà mọ́rọ̀ kan wọ̀ ní ìrọ̀lẹ́ yìí mo pe ìkànnú àwọn brọ́dà mo pe ìkànnú àwọn ọmọ ìyá so tí wọ́n jẹ́ kọmití fún ìdánilẹ́kọ̀ọ́ tí Dr. Sharaf mọ́ wá ń ṣe l'Abuja láti bèèrè lọ́wọ́ wọn pé ṣé ìdánilẹ́kọ̀ọ́ tóṣù ta fẹ́ wọ̀ February ṣé ìdánilẹ́kọ̀ọ́ ti February ìgbà wo ni ó bọ́ sí àti pé bó ní ètò so brother náà láti mọ́ sọ fún mi pé wọ́n ti padà organize sí ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún mo ní kí ló dé wọ́n ní torí pé bàbá sọ pé ìdánilẹ́kọ̀ọ́ ti pọ̀ jù lọ́rùn wọn so ṣẹ̀dúlù wọn nípa ìdánilẹ́kọ̀ọ́ káàkiri ó ti pọ̀ jù torí ẹ̀ ni wọ́n ṣe ṣẹ̀dú tàbújá ìpadà sí ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún so kẹ́lẹ́ bá rí bí àwọn èèyàn ṣe ń darí síbi ìdánilẹ́kọ̀ọ́ sàlàfíyà kẹ́lẹ́ bá rí bó ṣe ṣe kíni bó ṣe rí bó ṣe ń so èso re ẹni kẹjọ kó síbẹ̀ kẹ máa jọra yín lójú lórí tẹ́ ń bá káàkiri so sàlàfíyà ń so èso re ẹ kàn máa tanra yín ni wàláhì ẹ kàn máa ṣàbòsí ara yín ni so ìdánilẹ́kọ̀ọ́ tó wá oṣooṣù ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ o so ó wá di ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún báyìí nítorí kíni nítorí pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ ti pọ̀ tó ti ṣe kíni tó ti wọnú ra wọ́n sì fẹ́ ṣe àǹfààní fáwọn èèyàn lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wá ń sọ pé tó wá àwọn ní tó wá so mọ́ yín pé àwọn ní táwọn arúgbó wá so mọ́ yín wọ̀n ní pẹ́ wàláhì àwàdà lásán lẹ̀ ṣe wàláhì kọ́mẹ́dì burúkú ni ọ̀rọ̀ yẹn wàláhì so wàláhì kọ́mẹ́dì burúkú ni wàláhì kọ́mẹ́dì burúkú ni pé tí wọ́n bá so mọ́ yín wọ̀n ní rọ́nà lọ abẹ́ẹ̀rí nǹkan ni abẹ́ẹ̀rí so abẹ́ẹ̀rí nǹkan ni so abẹ́ẹ̀rí ni kálọ̀bẹ̀ ẹ̀dà ká ṣe kíni kálọ̀bẹ̀ ẹ̀dà ṣàánú táwọn èèyàn ń já ń fà ní ìmọ̀ lọ ìdánilẹ́kọ̀ọ́ tó wá sí pé èmi tẹ́ ti ń jẹ̀nà látìgbà tẹ́mi ti padà sí Nàìjíríà látìgbà tí mo ti dé láti Saudi mo ti ń jẹ̀nà kí n lọ bí ìdánilẹ́kọ̀ọ́ Dr. Sharaf ní Abuja yẹn so mo wà lẹ́kọ̀ọ́ níbi October so àmọ́ ààyè ò gbà mí láti àtẹ́ǹdè ìkéyìí inú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn so mo wá ń jẹ̀ràn àti ṣe kíni àti lọ sí ti tàbújá wọ́n bá sọ fún mi pé ó ti di ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún mo á ní wàláhì ó dùn mí gan torí mo ti ní ìpinnu pé mo fẹ́ lọ ti oṣù tí ń bọ̀ yìí so ó wá ká mi láàgán wọ́n wá sọ pé wọ́n ti sọ di ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún léèṣ nítorí kíni àwọn ìdánilẹ́kọ̀ọ́ ti pọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ó ti pọ̀ fún bàbá láti já sí pé wọ́n fẹ́ máa àtẹ́ndì wọ́n á nídà àti ṣe kíni àti prógrámù òǹkálukú fásìkò so ẹ wá ń sọ pé wọ́n nídà àti so máa yín ipò wọn fún wọn lọ́dún 5 ṣé ẹnìkan lè dájọ́ fẹ́sàn lọ́bẹ̀ ẹ̀dà ni ẹnìkan lè dájọ́ fẹ́sàn lọ́bẹ̀ ẹ̀dà ẹni tí ń dájọ́ tó já sí wípé òun gan ò mọ ìgbà tó òun ó fà ayé lẹ̀ àwọn gínú wàhálà kọ́mẹ́dì wọn ẹni tí ń dájọ́ tí ò mọ ìgbà tó òun ó fà ayé lẹ̀ fà àbẹ́ẹ̀rí nǹkan ọmọ nínú ẹ̀sìn wa so ẹni tí wọ́n sọ pé ó dájọ́ yìí nísìnyí pé òun fún àwọn alùsùnà lọ́dún 5 pẹ́ ní gúrò wọn mọ́ so kó tó di pé wọ́n bí ẹni yìí alùsùnà mọ́ ti wà fa so kó tó di pé wọ́n bí ẹni yìí alùsùnà ti ẹ̀ 60 fa kó tó di pé wọ́n bí ẹni yìí sàlàfíà mọ̀ ti wà fa eléyìí ni ó wà dájọ́ fún sàlàfíà pé ọdún mélòó kan ẹ̀ ní gúrò wọn mọ́ ó ń tọ̀ wọ́n yà fi ayélẹ̀ yóò yà fi ayélẹ̀ tí sàlàfíà ó mọ̀ ìṣẹ̀mí lọ ní tásìkò bá tó tálọ́bẹ̀ ẹ̀dà ó bá mú ń tọ̀ ń sọ́dọ̀ so tásìkò bá tó tálọ́bẹ̀ ẹ̀dà ó bá mú ń tọ̀ ń sọ́dọ̀ yóò yà fi ayélẹ̀ yóò sì máa lọ sàlàfíà ó sì kọ̀ntínú yóò sì tẹ̀síwájú rẹ̀ àmọ́ pé bóyá ẹniyàn ni ó wà dájọ́ fún sàlàfíà ní sàlàfíà tó ti wà pọ́n tó bí òun àbà kò sọ́nà rẹ̀ wasting of time ni ìfi ìyà jẹ ara ẹni ìfi ìyà ẹnu jára ẹni káwẹ̀ òun ni irú nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ gbọ́rọ̀ wọn lọ. mélòó ni ẹni sì
wọ́n rí. Ẹgbẹ́ ìdèdè mọ́ bí káyọ̀ àwọn kan sì ti dọ́gbọ́n ní sọ́kà tí ń dọ́gbọ́n ti pẹlẹ́ngọ́. Àwọn kan ti ń dọ́gbọ́n ti pẹlẹ́ngọ́. Òdèdè tọ́bi ọba wà. Òdèdè tọ́bi ọba wà nísìnyí wọ́n ya fọ́tò yín o. Èmi mọ́ ni mo wá. Àwọn ọmọ bí a wá o. Kọ̀mọ́rù ní Àjàlá. Ṣé kọ̀mọ́rù ní Àjàlá? Ẹ gbọ́, wọ́n sọ pé mélòó ni wọ́n kú nísìn. Àfà Zikrullah Shafi, àwọn ò bá yín du èrò kí n tẹ̀ kọ́kọ́ kí n sọ eléyìn mọ́rọ̀ náà. Àmọ́ tó bá jẹ́ nípa tèrò ní àbà bọ́ àtẹ̀wulẹ̀ bá yín dù, tó bá jẹ́ nípa tèrò ní àbà ẹ̀yin gan máa ń jowó àyè ìdánilẹ́kọ̀ọ́ àwọn àfà sunna. Olùmọ́wá Dr. Sharaf hafidhahullahu wa ra'ah wa saddadallahu khutahu ala al-khair. Kalla bai da bawa shi dada fún wọn. Bàbá yìí tọ́ kalla bai da kó bá wa dáàbò bò wọn. Kalla bai da kó jẹ́ kí wọ́n pẹ́ lórí dára, kalla bai da jẹ́ kí wọ́n ṣàǹfààní fáàlù umma. Oye ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ bàbá lẹ́kọ̀ọ́ gbogbo yín máa wọn ṣẹ̀ nídìí kí wọ́n máa sọ fún yín. Ṣé Jilsatul Basira ni àbí ibo ni wọ́n ti ń pè? Lọ́wọ́ báwọn èrò ṣe máa ń kún bẹ́ẹ̀ tí wọ́n máa rọ́ lọ síbẹ̀. Àwọn èrò tí wọ́n máa ń rọ́ lọ, àwọn èrò eléyìí wọ́n lọ ń kéwú ni o, wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ ni o, kìí ṣe protest wọ́n lọ ń ṣe wú. Oye àwọn èrò tí wọ́n lọ ń ṣe kí ni tí wọ́n lọ ń gbọ́ ń pa ẹ̀sìn wọn, kìí ṣe pé tí wọ́n lọ ń jó tí wọ́n lọ ń dó gbé pósítà dání. Government give us our rights. Kìí ṣe yẹ́nà ìṣubú bọ́ bá fóònù jẹ́jà rẹ̀. Kìí ṣe èrò tí wọ́n lọ ń dó sọ pé government give us our right o. Èrò tí lọ ń kéwú ni o, tí wọ́n lọ ń kẹ́kọ̀ọ́, tí wọ́n lọ ń wá ìmọ̀ nípa ẹ̀sìn wọn. Oye ká tó wá sọ àwọn ẹni tó já sí wípé ká tó wá sọ àwọn àyè jókòó mi, ká tó wá sọ àwọn àyè dánilẹ́kọ̀ọ́ mi. Oye àwọn kìíní wọn máa ń jọra wọn lójú púpọ̀. Èyí tó tẹ̀ fọ́dì sí mi jù níbi tí wọ́n sọ pé tí ẹ bá sọra yín mọ́ wa ẹ̀ níbi tẹ́lọ̀ wàláhì Zikrullah Shafi irọ́ lẹ pa. Wallahi thumma billah uqsimu billah mo tún wí wallahi irọ́ ni. So ipe tí wọ́n bá so máa yín wọn ní ṣàṣeyọrí, wọn ní rọ́nà lọ́wọ́ ní ṣe kíní kan, wallahi irọ́ ni. Wallahi irọ́ ni. Oye so wallahi irọ́ ni. So àwọn tí wọ́n so máa yín àṣeyọrí mélòó ni wọ́n ti ṣe? Láwọn ẹni tí wọ́n so máa yín gangan àṣeyọrí mélòó òun ni wọ́n ti ṣe? Tó wá já sí pé tí Ahlus-Sunnah ò bá so máa yín, oye wọn ní ṣe kíni, wọn ní ṣe àṣeyọrí. Tó wá já sí pé táwọn Salafiyya ò bá so máa yín, wọn ní ṣe kíni, wọn ní ṣe àṣeyọrí. So fún délé yìí kéré yìí jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun ó jẹ́. So wọn bá ń tà kàn fẹ́ ṣe kíni tí a fẹ́ sọ̀rọ̀ lórí nìyẹn. So ta fẹ́ sọ̀rọ̀ lórí nìyẹn. So abẹ́ Allah bẹ̀rẹ̀ dà kó jẹ́ kó dákun náà nù rẹ̀. So kó má ṣáà ṣe àlékún àgbọ́yé gbogbo wa. So kó sì fi ẹsẹ̀ wọn rinlẹ̀ sórí èyí tí ń ṣe òdodo. So kó dẹ̀ má jẹ́ kí a rí àpàdà sí aburú. So àpàdà sí aburú tí ó gbé wa oye padà kúrò níbi ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dà oye àti sunnah Nabi wa Muhammad sallallahu alaihi wasallam kalla bẹ̀rẹ̀ dà má jẹ́ kárí. Kalla bẹ̀rẹ̀ dà má jẹ́ ká ní bùkátà sí ní àfá Zikrullah Shafi. So oye kalla bẹ̀rẹ̀ dà má jẹ́ ká ní bùkátà sí. Kalla bẹ̀rẹ̀ dà má jẹ́ kó já sí pé oye ẹ̀yin ni ghaya ìrònú wa nípa pé ìntàṣífẹ́ ṣe yóò àǹfààní àfá Zikrullah Shafi ìlà sí nídìí. Kalla bẹ̀rẹ̀ dà má jẹ́ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Oye kalla bẹ̀rẹ̀ dà má jẹ́ kó rí bẹ́ẹ̀. So oye torí àwàdà ní gbólóhùn tẹ́wí yìí. So ó pa ní lẹ́rìn púpọ̀. Oye ó pa ní lẹ́rìn púpọ̀. So Salafiyya kìí ṣẹgbẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn wa. Salafiyya kìí ṣẹgbẹ́ àdádálẹ̀. Oye ìlànà àwọn Ahlus-Sunnati wal Jama'a kìí ṣẹgbẹ́ àdádálẹ̀, kìí ṣẹgbẹ́ bid'ah. Oye kìí ṣẹgbẹ́ tó sí pé ẹnìkan ló dálẹ̀ bí Jama'atul Ikhwan, bí Jama'atul Tabligh, bí ìlànà àwọn Asha'ira,
bí ìlànà àwọn Maturidiyya, Jahmiyya àti Mu'tazila, so àti ìlànà àwọn Shia àti ìlànà àwọn Sufi àti ìlànà Ahmadiyya, oye, so àti Qur'aniyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn jọ́nà òsì tó já sí wípé ó yapa kíni, ó yapa ìlànà àwọn Ahlus Sunnati wal Jama'a. So bẹ́ẹ̀ dẹ̀ ni Salafiyya, so wọn bùkátà sí àfá Dhikrullah Shafi'i àbẹ́ni kankan tó bá rò pé wọ́n kó mára tí wọ́n fi ń sọ wípé so tí wọ́n bá so máa wọn lè rọ́nà lọ. Irọ́ ni, èèyàn mélòó ló ti rọ́nà lọ tó so máa yín? Ẹ̀ka àwọn ẹni tí wọ́n so máa yín tí wọ́n ti rọ́nà lọ tó wájá sí wípé àìso máa yín òun ni ò ní jẹ́ kí èèyàn rọ́nà lọ. Àbí ẹ̀gbọ́rọ̀ yẹn ni ẹ̀ máa nínú ẹ̀sìn wa, ẹ̀rí pọ́rọ̀ yẹn ó lágbára díẹ̀. So ọ̀rọ̀ yìí ó ní ìtumọ̀ tó fẹ̀ gan, but èmi ò ní wulẹ̀ fẹ́ lójú. Ọ̀rọ̀ yẹn ní ìtumọ̀ tó fẹ̀ gan, oye, so ara ń tà máa ń sọnù, ọ̀rọ̀ yẹn ní ìtumọ̀ tó fẹ̀ gan. Ọjọ́ ìwò ni àwọn àfáà Ahlus-Sunnah náà wá jáde tó máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ lè àwọn ń bá dáwà tí wọ́n lọ ní kò sí tó kàn wọ́n. So ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ gbé dání tí ara fi ń fún yín tára yín fi ń dàbá kan, oye, kálọ̀bẹ̀ẹ́dà kó ṣe kíni, kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. So wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in. Fasubhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.